àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tí wọ́n fẹ́ ṣàdúrà kó ṣẹ. orí ọkà orí èrè náà ń lò pẹ̀lú olúgbòhùn náà sì fi ń dáyé. tẹ́ bá fẹ́ dà láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́ tún fẹ́ ṣàdúrà kó ṣẹ. Súnà tánàbí ni ẹ lò àwọn ọ̀nà tánàbí là ní ẹ mú rílé. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. 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 kò má sí ewé kò má sí egbò. Kò má sáwùrè kò sí gbèkúdé kò má sí ọgbọ́n kò má sábùyẹ nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí aráàyè ọmọ àdámà la ilaha illallahu. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. la ilaha illallahu. ọ̀kan ṣoṣo. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. kò ní bẹ̀rẹ̀ sí sin ààrẹ bọ ni. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. àsokọ́lẹ́ṣẹ̀ ààrẹ bọ ni. mo ní kí ẹsẹ̀ wò ṣẹ́ ààrẹ bọ ni. ó ká tájà ṣẹ́ ààrẹ bọ ni. ó ká kùsàn rí ààrẹ bọ ni. ṣèbélé lẹ́nu ṣẹ́ ààrẹ bọ ni. gbẹ̀tùgbẹ̀tù ń kọ́ ààrẹ bọ ni. la ilaha illallahu ọ̀kan ṣoṣo. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. ààrẹ bọ ni. òǹdè níbàdí ààrẹ bọ ni. Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ni. Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ni. Òṣògì Yánkọ́ ààrẹ bọ ni. Òṣogbo Òkè ààrẹ bọ ni. Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ ni. Pípé Ségè ààrẹ bọ ni. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fáláboyún ó ti dájú pé ààrẹ bọ ni. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwùrà wá foríjìn mo ti túbà. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwùrà wá foríjìn mo ti túbà. Egungun ṣíṣe nílẹ̀ Yorùbá. Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. 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 Àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu.
ẹ jẹ́ àkíyèsí ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. ẹbọ ni ẹ jẹ́ àkíyèsí. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Ọ̀ṣun Òṣogbo nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Ìfúnpá ń kọ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Òǹdè Níbàdí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Síbílì lẹ́nu iṣẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Àsìjẹ abíwẹ́rẹ́ nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Òsè àwẹ̀bí nílẹ̀ Yorùbá. ẹbọ ni ẹ jẹ́ a ṣọ́ra fún. Ìwé wọn gbẹ́yọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá. ẹbọ ni Ẹ jẹ́ a ṣọ́ra fún. ẹbọ ni Ẹ jẹ́ àkíyèsí. ẹ jẹ́ a ṣọ́ra fún. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Amma ba'd, fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lákọ̀ọ́kọ́ ẹ̀yin jàmá, torí mi ò lo máìkì tá a mọ́ ń lò. Ǹjẹ́ fọ́ìsì mi ǹjẹ́ ó jáde dáadáa bí? Ẹ jọ̀ọ́ àwọn tá bá ti wà lórí program, kákẹ́ fọ́ìsì mi tó bá jáde dáadáa, ẹ bá indicate pé fọ́ìsì mi ó jáde dáadáa. Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò dúró ti ẹnìkankan wa. Bihaqqi la hawla wala quwwata illa billahil aliyyil azim. Bákan náà ni wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bá wa share program yìí, like, love and share. Kí n tó wá tún lọ jìnnà, àwa tá bá fẹ́ ṣe class fún ara wa àbí fún àwọn ọmọ wa àbí àwọn alábàásúnmọ́ wa, a sì lè pè wá sórí nọ́mbà ìtàmọ́sán gbogbogbò 090 31 32 41 12 090 31 32 41 12. Bọ̀ ẹ jẹ́ kó jẹ́ lórí WhatsApp. Tẹ́ bá sì ti pè mí lórí WhatsApp, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ kọ síbẹ̀ wípé ẹ mẹ́sẹ̀jì mi o torí online class ni. Ẹ sì mọ́ jì ó jẹ́ voice note. Ọlọ́run bá yóò bá wa dúró tí yóò dúró ti àwa náà. Adáfẹ́ sí ájì àti òmùrọ̀ gbà náà láti mọ show plug tá mọ́ fún wa náà ní ájì mi court. So àtijọ́ sí òmùrọ̀ àtijọ́ sí ájì tí ìṣe kan. So ẹ jẹ́ ká pe nọ́mbà wọn 080 23 88 09 44 080 23 88 09 44. Tá bá wo tọ́pìkì tí mo fi sí ojú amóhùnmáwòrán, Yorùbá ní èdè gan láti sọ wípé gbogbo à ń sọ Yorùbá à ń ṣe Yorùbá làwa, ọ̀tọ̀ lẹ́bọ̀ ọ̀tọ̀ ń Yorùbá. Program tí mo ṣe last mo wọ́rù fìlà báyìí, mo mọ̀ wọ́rù fìlà báyìí program eléyìí lé Galamia yìí. Ẹnìkan kọ́mẹ́ǹtì inú àwọn ẹlẹ́bọ lórí program yẹn lórí YouTube kọ́ ni. Ó ní ṣèbẹ́ mi sọ wípé èmi ń takò àwọn ni wáyé tèmi wá wọ irú aṣọ báyìí tí ń wọ sọlẹ̀ Lárúbáwá. Ẹgẹ́ ti dé ti báyìí pé wáyé tí mi ṣe kí ni o, wáyé tí mi ń wọ aṣọ ilẹ̀ Lárúbáwá wọn ni síbi Yorùbá ni mí, mo lè wọ aṣọ ìlú mi. Àṣàlélẹ̀ yìí kò sì tí ì dẹbọ. Èyí tẹ́ ẹ bá sọ̀rọ̀ pé aṣọ náà ní Ṣàngó náà ń wọ̀, tèmi náà bá kó sí ìròyìn sọ̀rọ̀ pé ó ti mọ̀ wípé ó ti lágbára. Ẹgẹ́ ti ní ìsìn báyìí, ó ti mọ̀ wípé ó ṣe kí ni o, ó ti lágbára. Ẹnìkan sọ wípé Malam, salamu alaikum, please check your weight. You are now become kilele iná, obesity kilele. Wọ́ọ̀dù tẹ̀sí wa lò yẹn. Ọlọ́run mi dúpẹ́ fún yín, ìfẹ́ mi náà lẹ́ni. Ẹgẹ́ ti ní ìsìn báyìí, wọ́n ní mo ti ń wà overweight. Ó ní túmọ̀ wọ́ọ̀dù tán lò yẹn tí n bá ṣe mistake ẹ̀ lóyìn bọ̀bọ̀ tẹ́ ẹ lè sọ pé mo wà overweight o. Torí ẹ̀ mọ weight mi kó tó di pé ẹ mọ̀ mi. Bóyá weight tí mo wà ń gbà kan ọ̀tọ̀ ni, ìgbà tẹ́yìn mọ̀ mi sí bóyá Nàìjíríà, bóyá òun ló sálámọ̀ sí mi tí mo ṣe wá padà sí weight mi. So bọ̀ tó dáa, èmi mo ṣe exercise lójoojúmọ́. Ó dáa kéèyàn mọ̀, mo fi mọ́ sọ fáwọn èèyàn,
wọ́n sọ pé àbí Saudi ni Saudi bò àwọn ìyàwó mi náà ń tọ́jú mi àwọn ìyàwó mi náà ń tọ́jú mi Saudi kẹ́ kí mo tẹ̀ tí jẹ́ oúnjẹ Saudi gan kẹ́ àwọn ìyàwó mi náà ń tọ́jú mi kọ́lọ́n kó jọ kó bá ń dúpẹ́ fún wọn. So ẹ̀sìn gan ni brọ́dà wa ọlọ́ba mi dúpẹ́ fún yín ọlọ́ba mi sí dáadáa fún yín torí tán sọ yẹn téèyàn bá ti ń overweight ni ọmọ sábà lo ìbọn fún tí n bá ṣe mistake tẹ́pọ̀ wá lè cause problem fún ara ẹ̀gẹ́ tí ní sá yìí tí ì sanra ju mo sì kámẹ́rà lè jẹ́ ń tóbi o tí ó dàgbà tẹ́ pé mo ti tóbi pọ̀ mo rò bó ti yé gbogbo àná làjọ ń fìlì tó ń ṣẹlẹ̀ Nàìjíríà ò kọ́lọ́n kó ṣàánú gbogbo wa bẹ́ẹ̀ ṣe ń gan mo really appreciate ọlọ́ba mi dúpẹ́ fún yín barakallahu fikum. Tẹ́ bá wo tọ́pìkì tí mo kọ sójú amóhùnmáwòrán wa yìí ẹ rí i pé mo kọ síbẹ̀ wípé Yinka Ayefele àti àwọn oní òrìṣà àwọn abọ̀rìṣà gan ṣe yẹ ń kọ́ bẹ́ẹ̀ gan àwọn abọ̀rìṣà ló yẹ kí n kọ́ síbẹ̀ àwọn abọ̀rìṣà ṣùgbọ́n tó jẹ́ kí n pè ní àwọn olórìṣà màá sọ Yinka Ayefele àti àwọn abọ̀rìṣà àti / àwọn ẹlẹ́bọ náà labọ̀rìṣà abọ̀rìṣà náà ni ẹlẹ́bọ so kọ́lọ́n kó kún wa lọ́wọ́ inshallah la quwwata illa billah inshallah náà láìpẹ́ yìí fídíò kan jáde ẹnìkan ṣẹlẹ̀ sí pé akíngbọ́n tẹ́ni yìí sọ èmi bá sì gbọ́ ẹni yẹn ń sọ bẹ́ẹ̀ wípé òun ti parí oríṣiríṣi èèyàn lòun ti pa láyé òun ó wá sọ débẹ̀ wípé àwọn kan wà gbọ́n náà láti gbọ́ ọ́díò yẹn o mo sẹ́ni kíní kan wà bẹ́ẹ̀ tí mo fẹ́ mú jáde fún àwọn tó sọ pé àwọn fẹ́ join online class yẹn ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp ní ilé reply yín bí báyìí ẹ mẹ́sẹ̀gì mi lórí WhatsApp lórí 09031324112 09031324112 lórí WhatsApp kẹrẹ sọpọ̀ online class lẹ mẹ́sẹ̀gì mi fún. nǹkan pàtó mo fẹ́ fàyọ fáwọn oní òrìṣà yìí àwọn abọ̀rìṣà àwọn ẹlẹ́bọ ẹ̀ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ìgbà tí Yinka Ayefele gbẹ́ nìyẹn wá ó interview ẹ̀ nìyẹn ni bí ẹni yẹn ti wá di born again Allahu a'lam èmi ò lọ wo full video ìwọ̀n ojú 1 minute kìíní kan yẹn ló ń tèmi so ẹni wá ń sọ àwọn ìgbésí ayé rẹ̀ tí ń lò tẹ́lẹ̀ bí ṣe máa ń ṣàbúrú tán máa ń pa àwọn èèyàn tó ṣe wípé àwọn ọmọ ṣẹ́ rẹ̀ náà àwọn náà tún máa bá pa wọ́n máa pa àwọn èèyàn fún ẹgẹ́ tí ń sìn báyìí láwọn ọmọ ṣẹ́ rẹ̀ ó ní ẹ̀sìn brọ́dà mi ẹnìkan sọ wípé brother wa Adewusi Olalekan tí wọ́n ní I think your status is normal but you need to do exercise once in a while sir it is my submission thank you mo ṣe exercise èmi ṣe like exercise o torí pé téèyàn bá ti exercise not even bó tóbi náà exercise dáa torí ó máa ń jẹ́ kéèyàn strong al-mu'minul qawi nítorí bí sọ nìyẹn ẹni tó bá jẹ́ mùmìnì tó bá jẹ́ akíkanjú tó ní agbára ó dáa Ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹni tó ṣe wípé ó yà ọ̀lẹ lọ mo ṣe ṣáìdá yín jáde láti ilé ọ̀dọ̀ mi màá rìn lọ sí junction màá tán rìn padà so mo ṣe ṣáìsì dáadáa so now mo sì fẹ́ kó ibi tí mo ń lọ kí mo ń sọ lọ́nà mo ti gbàgbé o subhanallah ibi tá a sáà ń sọ nípa fẹ́ sọ̀rọ̀ ẹni ẹ̀ sàwá sọ wípé òun pa èèyàn bẹ́ẹ̀. Nẹ́tíwọ̀kì mi ò dá rárá ká má bínú nẹ́tíwọ̀kì mi ò dá kò dá rárá so òun wá sọ wípé àwọn máa ń pa àwọn míì fún àwọn òrìṣà wọn ẹ mọ̀ bí tí mò ń lọ ń bẹ̀ o gẹ́gẹ́ bí mùsùlùmí Ọlọ́run ọba mélòó la ní mo fẹ́ káwọn èèyàn bá mi type ẹ̀ kí wọ́n dáhùn gẹ́gẹ́ bí mùsùlùmí Ọlọ́run mélòó ló wà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ wípé mùsùlùmí nìwọ Ọlọ́run mélòó ló wà tí mùsùlùmí ń jọ́sìn fún torí mo rí pé àwọn ẹlẹ́bọ yìí àwọn abọ̀rìṣà yìí wọ́n láwọn lọ ṣe nẹ́tíwọ̀kì yẹn ò dá ìmọ̀ tó ṣẹlẹ̀ sá àwọn ẹlẹ́bọ yìí wọ́n lọ sí protest
lọ́dọ̀ Yinka Ayefele lọ́fíìsì rẹ̀ ẹgẹ́ ti ní sìn báyìí ó rà pọ̀ mọ́ tán tí mọ̀lẹ́ ń táìmù yẹn bóyá ló lè di wọn I don't know so wọ́n lọ ṣe protest wọ́n wá ṣe protest wípé mo tún rí àwọn kan tó sọ wípé Yinka Ayefele kó ti apologize sí wọn èmi ò rí yẹn mi ò dẹ̀ wá káàkiri ibi tẹ́mi ti ní ṣù mo fẹ́ sọ yìí o àwọn olórìṣà ń bínú wọ́n ní Yinka Ayefele ṣe lè gbẹ́ nìkan wá tí mo sọ pé òun ń pa èèyàn fún òrìṣà ok wọ́n wá lọ ṣe protest wípé òrìṣà ò kí ń gba èèyàn kò kí ń ṣe nǹkan kan wọ́n lọ ṣe protest orí à alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tó bá máa tó wo fíìmù rí nílẹ̀ Yorùbá ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ wípé nínú fíìmù Yorùbá gangan bọ́n ṣe portray òòṣà nílẹ̀ Yorùbá ni wípé èèyàn náà máa fi rúbọ tí ìlú bá ń dàrú èèyàn òun náà máa fi ṣe kíni òun náà máa fi rúbọ àwọn tó dẹ̀ ń portray kíní yìí náà ń kọ́ o mùsùlùmí ni Yorùbá ni wọ́n sẹ́yìn pé ọ̀tọ̀lẹ́ni tó fẹ́ bá Islam jẹ́ nísìn tí wọ́n sọ wípé ànábì o apààyàn ni kinní kan ní tẹ́mù pé ilé fẹ́ bá Islam jẹ́ ní kí wúlẹ̀ sí mùsùlùmí Yorùbá gangan nínú fíìmù Yorùbá ẹ lọ fíìmù Yorùbá dáadáa gẹ́tì ń sìn yìí tó bá ti dáyé láyé kòtò ọ̀run lọ wò dáadáa àtàwọn bíi fíìmù alékúwọdò àwọn fíìmù yìí ti pẹ́ o so wàá rí wípé èèyàn náà máa ń fi ok kí náà sọ wípé kóbìnrin yóò máa jáde sí tán bá fẹ́ ṣe orò èmi ò mọ̀ tẹ́ fẹ́ máa change narrative yẹn ìtẹ́ pé táwọn yẹn ti mọ̀mọ́ yín ẹ fẹ́ máa change ẹ̀ ní ìsìn bọ́bí tí mo ti ẹ̀ ń lọ́gán mi tiẹ̀ ti dé bẹ́ẹ̀ so wọ́n ní obìnrin ò kì í róró wípé tó bá ti fojú kóró orò máa gbé ẹgẹ́ ti ní ìsìn báyìí orò máa ṣe kí ni o orò máa gbé ọmọ sọ́bà orò máa gbé ẹnìkan ní I will advise you to focus on your program topic of discussion than to be diverting your discussion to any other during the program. Alákọ̀ọ́kọ́ ni wípé irun tẹ́yìn náà sọ ní ìsìn báyìí bẹ́ẹ̀ náà sì sọ̀rọ̀ pẹ́yìn náà ti divert mi kó mi kan tí mò ń sọ tẹ́lẹ̀ èmi ò dẹ̀ kí n ka comment báwọn comment mi wà tó dáa kéèyàn ó kà ẹni tó sọ fún yín wípé ẹ wọ́ọ̀ṣìwé tí ó nífẹ̀ẹ́ èèyàn ò fẹ́ síyàn láǹfààní ni program tá à ń ṣe kò kí ń ṣe script tó yẹ pé wọ́n kọ fún wa wípé tẹ́ gbọ́dọ̀ sọ lélẹ́yìí ní tó bá ti ṣàǹfààní ńlá gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ tí mo sọ yẹn yóò tún jàǹfààní fẹ́ lómi náà ẹ tó bá mi mọ̀ pé mi ka comment so ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ yẹn náà brọ́dà wa ọlọ́ba wa dúpẹ́ fún fẹ́yìn náà barakallahu fikum ẹ ṣeun gan ìmọ̀ràn ni ìgbẹ́mi ò sì kí ń divert náà àfi tí wọ́n fẹ́ polówó kíláàsì lópin yóò dẹ̀ kí ń ṣe diversion nínú prógráàmù òní kí n polówó pé mò ń sọ online kíláàsì òun lòun wà so bọ̀gbà míì wà àwọn èèyàn sọ̀rọ̀ mi tó dáa tẹ́gbọ́n yóò rò pé ó dáa kéèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ torí ìfẹ́ làwọn tó sọ fi sọ ẹgẹ́ tí ní ìsìn báyìí ètò wa sọ̀rọ̀ lórí ẹ̀ náà yóò tún jàǹfààní fún kíni o fáwọn míì so ká mọ̀ bàyà káàkiri so fíìmù Yorùbá a ti mọ̀ wípé wọ́n máa ń àṣìbọ́ àwọn olóró tán mọ́ sọ náà nìyẹn wípé ok wáyé tán sọ wípé ẹni tó bá jáde òrò ó gbé àìwò ẹ mọ̀ gbọ́ o àìwò ó wò fírí ó kú pi àwọn èmi ọmọ Yorùbá ẹgẹ́ tí ń sọ àyè ẹgẹ́ tí ń sìn àìwò ó wò fírí ó kú pi gbogbo yín wà láyé ìgbà yẹn sì báwọn tó jẹ́ àwọn babaláwo tán jẹ́ àwọn babaláwo táwa mọ̀ tẹ́ pé babaláwo ni wọ́n nínú fíìmù òun náà tún ni wọ́n lójú ayé bíi Peter ṣe kinní kan bàbá tó nínú gbọ̀n funfun ìfẹ́ mọ́ dárúkọ mo rò kó yé tàbí bí Àbíjà mo wo tàbí Àbíjà gan tó ní babaláwo lòun lójú ayé gbogbo wọn wà ń bẹ̀ tán lè jẹ́ àwọn babaláwo náà lójú ayé ẹgẹ́ ti ní ìsìn báyìí so ìyìn tí wọ́n ibi kíní Yorùbá ṣe rí ni wípé wọ́n máa fi yàn bọ́ ni yes ok kí lẹ ní kólóró kí ni olóró fẹ́ jáde fún tẹ́ ẹ ní kí obìnrin ò gbọ́dọ̀ bọ́ta àṣìbí tẹ́ mọ́ sọ nípa àìwò owó fírí ó kú pi àìwò owó fírí ó kú pi so àbí sẹ́bẹ̀ kọ́ ni ó sì ágìrì sí ta fẹ́ mọ̀ jà ìyìn tẹ́ ẹ ti ń jẹ́ tipẹ́tipẹ́ táwọn èèyàn ti mọ̀mọ̀ yín ni Ògún nìkan ni mọ̀ gbajá àwọn òòṣà míì wà tán bá fẹ́ kílò tó èèyàn odidi èèyàn náà fi mọ́ bọ́ àwọn olóró tán mọ́ sọ pé káwọn èèyàn mọ́ jáde pé àwọn fẹ́ sorò fún ọjọ́ méje wọ́n máa ń wá ẹnìkan tá à ń pè ní olùwọ̀ yẹn lẹ́ni tóun sí rìn ẹ gbọ́ dáadáa
olùwọ̀ òun lẹ́ni tó sìnrìn tóun bá ti wá sìnrìn bá wọn ní àti wọ́n ti kéde kẹ́nìkan kan mọ́ jáde a jẹ́ pé wọ́n tó jáde yìí o ìwọ ni a fi ṣètùtù tílu ó fi tùbà tílu ó fi tùṣẹ́ tìbákọ̀lọpọ̀ fíìmù Yorùbá tí wọ́n di wàhálà láàrin bàbá yín tó bá jólóògùn àti kábíyèsí nílùú ni wípé kó jẹ́ pọ́mọ ọba ìyàwó rẹ̀ ó fẹ́ wá lọ òun wà mọ̀ wípé ìséde wà ó kàn lọ ní láàrin ọjọ́ méje tí ìséde wà lórúbá gbé àfẹ́sọ́nà ọmọ ọba ìgbà tọ́rọ̀ gbé àfẹ́sọ́nà ọmọ ọba tán ọmọ ọba yarí pé rárá o orò lè gbá àfẹ́sọ́nà tèmi o ló bá lọ tú àfẹ́sọ́nà ọmọ ọba ló bá lọ túlẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní ipa kan fi bọ́ fani wáì tó wọn lọ tú orí yín ti gbálẹ̀ ẹ̀ẹ́dẹ̀wẹ̀kẹ́tẹ̀ ṣèṣì lọ́wọ́ kàn ẹnìkan sọ pé what about kàmọ́ olóòlù nìbàdàn gbogbo tí ò bá jẹ kò bá jẹ ìbàdàn ìlú tó rí kó jẹ́ kí n tèmi ìbàdàn lèmi ṣé tó bá ń ṣe nǹkan tí ò bá dá ìbàdàn sọ wá ní gbogbo tó bá ti ń ṣe dandan ní àwọn míì ò mọ̀ gbé ogun wọn mọ̀ fi ìyà jẹ àwọn èèyàn irú ẹ̀sìn wo nu òṣèlú tẹ̀ ń ṣe nìyẹn tẹ́ bá jẹ́ pé bá tó bẹ́ẹ̀ ẹnì kan sọ̀rọ̀ kán mọ̀ sọ pé kẹ́nìbọ̀dì mọ̀ jáde pẹ́sẹ́ mọ̀ sọ pé yẹn kóbi mọ̀ jáde obìnrin èróró kíní kìí fojú korò kíní kankan tẹ́ mọ̀ ṣe kíní gbogbo òyìn nìsín fíìmù Yorùbá ti tó àṣírí gbogbo kíní náà àmọ́ bóun ló ṣe ń lọ náà nítorí yé wa dáadáa wọ́n ti sàlẹ̀ gbẹ̀ fún fíìmù Yorùbá níta fi sáfù náà nípa ẹ̀fẹ́ báyìí wá jẹ́. káwọn bìrù nẹ́tíwọ̀kì mi yẹn ò dá but màsáré random program yìí kí n tètè sọ pọ́ìntì kan wà tí mo fẹ́ sọ. ṣé ẹ mọ̀ wípé mo bi wá nísìn pé Ọlọ́run bá mélòó làwa mùsùlùmí ní ẹ sọ pé Ọlọ́run ẹyọ kan làwa ẹ jẹ́ bá wa share program yìí like love and share Ọlọ́run mélòó làwa mùsùlùmí ní ẹ sọ pé Ọlọ́run ẹyọ kan làwa mùsùlùmí ní Ọlọ́run ẹyọ kan là ń sìn yóò dà fún yín. ṣé ẹ mọ̀ pé tẹ́mi bá ń sọ nǹkan kan pa Ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀ bí ò ṣe ní rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí iná nìyẹn tí ò ní rí bẹ́ẹ̀ lọ́dọ̀ everybody tó rọ́lọ́run kan náà ni gbogbo wa ń sìn ẹ jọ̀ọ́ o ṣe bó ṣàpóríṣiríṣi òṣàpóríṣiríṣi náà kì í ṣe pọ̀ṣẹ̀ ẹyọ kan gbogbo yín ń sìn òṣè ẹyọ kan kọ́ di gbogbo yín sìn náà nísìn ìwọ ló sa tiẹ̀ tó ń bọ bàbá onírà tó lọ fẹ́ jẹ́ Olúwòsùn nídìí igi ọmọ kìnnì kan báyìí tí wọ́n kólẹ̀ báyìí tó fi fẹ́ jọ ọba Olúwòsùn kọ́ lọ́wọ́ ṣe àlékún ìkẹ́ rẹ̀ fún ọba Olúwo ẹgẹ́ tí ń sìn báyìí àlékún àlàáfíà ara owó gbogbo nǹkan dáadáa kọ́ lọ́wọ́ ṣàlékún ẹ̀ fún Olúwo so tìbó sàtì ẹ̀ tó ń sìn lè rẹ̀ nìyẹn ẹnìkọ̀ọ̀kan yín ló lò sàtì ẹ̀ tí ń sìn àwa ní ìsinmi Ọlọ́run yọkan làwa ń sìn wáyé tí wọ́n ń jà fóòsà ìdílé onílé ṣebẹ́ bílífù kún kálukú ló lò òòsà alé tí wọ́n bóyá èèyàn ní mọ́ gbà wáyé tẹ lọ́n protẹ́sì sọmọ interview wọn pẹ́ yẹn ní ẹ̀yin olóyìn ẹlẹ́bọ̀ yóò ní brain rẹ Ọlọ́run dáríjì mi o Ọlọ́run ẹ má bínú ẹ̀ sí ẹ̀ nínà bó lè yín ṣe mọ́ ṣe wọ́n tí ò lọ́pọlọ ní tí mò ń sọ rèé o tẹ́fọ̀n pẹ́ lọ́pọlọ o ẹni ibo náà ti ń fẹ́ èèyàn bọ òrìṣà sórí ìṣẹ́yọ kan lẹ́ní ni tó bá sọ nǹkan kan nípa Ọlọ́run ní ìsìn báyìí pé gbogbo tá a bá ń jà tá a bá ń faraya bẹ́ẹ̀ náà ti fẹ́ mọ faraya yìí Ọlọ́run ẹyọ kan náà láwùlẹ̀ ni Ọlọ́run oríṣiríṣi ṣùgbọ́n kèé sórí ìṣẹ́yọ kan lẹ́ní òkè òrìṣà wo lẹ wá ń jà fún gangan náà inú báyà àwọn èèyàn get point mi àwọn tó ń jà yìí ní ìsìn báyìí kèé sórí ìṣẹ́yọ kan ló wà òrìṣà póríṣiríṣi tán ní nílẹ̀ Yorùbá yìí ẹgẹ́ tí ní ìsìn báyìí òrìṣà tí ń gbé wúrẹ́ wà òrìṣà tí ń gba èèyàn wà òrìṣà tí ń gba odidi èèyàn ó wà ókè ẹ̀yin wá ní wọn èéfè èèyàn bọ òrìṣà ìtàbẹ̀rẹ̀ pé òrìṣà wo gangan ni wọ́n ń jà fún torí òrìṣà pọ̀ lẹ́ Yorùbá òǹkálukú yín lólórìṣà tí ń bọ nídìílé wọn lẹ́yìn ẹlẹ́bọ yìí o ó ti léyìí tí wọ́n ń tapo sí jẹ́ pé òun lòrìṣà tiẹ̀ ó lè jókòó ta mẹ́ta lòrìṣà tiẹ̀ nílé tí ó lè jókòó ta mẹ́rin lòrìṣà ti ẹlòmíì nílé ẹlòmíì ókè òrìṣà wo gangan lẹ́ ń sọ pé wọ́n èé fi èèyàn bọ òrìṣà sáàṣẹyọ kan kò sí ìfẹnukò lọ́dọ̀ yín lórí òrìṣà tẹ́ ń sìn kèé sórìṣà tán sìn lé yín náà sìn lé ibòmíì kèé sórìṣà òrìṣà pọ̀ náà òrìṣà wo gangan lẹ́ ń jà fún àwọn kan pé ọmọ ìlú wo ló ń jà fún òrìṣà wo gangan lẹ́ ń jà fún gangan tẹ́ ní wọ́n èé fi òòṣà sẹ́yìn pé tẹ́nìkan wá sọ nísìnyí wípé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìmọ̀ mu ẹ̀jẹ̀ tẹ́mi bá ti ní kéèmù ẹ̀jẹ̀ níwọ́n náà mọ̀ ní kéèmù ẹ̀jẹ̀ eléyìí náà mọ̀ ní torí pé Ọlọ́run ọba ẹyọ kan náà ni nígbà tẹ́yìn kan lọ sí ìwẹ̀ntẹ́ ló ń sọ wípé òrìṣà ò kì í gba òrìṣà èwo gangan
yes òrìṣà èwo ìmọ̀ bóyá àwọn èèyàn get question mi o èmi kan rò ní olóje wò pé bóyá kí n wá ṣe program lórí rẹ o bóyá n tí mò ń rò bóyá àwọn èèyàn náà rí bóyá wọ́n rí bẹ́ẹ̀ o torí mi ò rí pé àwọn èèyàn yìí lọ́pọlọ o òrìṣà pọ̀ gbogbo àwọn tán lọ bí tán ti lọ ṣe protest yẹn òrìṣà ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo wọn ń sìn o kì í sóòrìṣà ẹyọ kan o kí agbẹ́mì àti ní ìsinmi ọlọ́run ẹyọ kan gbogbo wa ń sìn báwọn ọlọ́run ẹyọ kan gbogbo wa ń sìn ọlọ́run bá ò pè méjì òkè òrìṣà wo gangan lẹ̀ ń jà fún ọ̀tọ̀ lògún ọ̀tọ̀ Ṣàngó ọ̀tọ̀ wọn ọ̀tẹ̀ tí bá ń kọ́ ọ̀tọ̀ lògún ọ̀tọ̀ nànà kùkù ọ̀tọ̀ láyílála ọ̀tọ̀ lálágẹmọ òrìṣà tílé wọn lè máa gbèyàn kí tiẹ̀ mọ̀ tí ì gbèyàn ó bóyá orí ìtọ̀dọ̀ tílé tí yín ò tí ì burú tó tó bá wọn ẹgẹ́ tí ní ìsìn báyìí so wá ní òrìṣà gbèyàn bí kò tó ṣe pé òrìṣà ẹyọ kan ló wà tí gbogbo yín lọ ń jọ́sìn fún tẹ́ ẹ ti wá láwọn ìwé kan tó ti wà lórí rẹ̀ pé oúnjẹ òsàrè o ní tó sàmọ́ jẹrè o òsè jẹlé yìí o òsè jẹlé yìí o ní tó sàmọ́ jẹrè kò sí toró ń kálukú yín ló dá òòṣà rẹ̀ ní lọ́tọ̀ọ̀tọ̀ kílẹ̀ ibo òkè kílẹ̀ wá ń já fún ọ̀rọ̀ kọ̀rọ̀ sí ni kó sọ wípé òòṣà ò kì í gba èèyàn mọ́ alákọ̀ọ́kọ́ ní ìsìn báyìí kákan fẹ́ sù ẹni tó sọ̀rọ̀ yẹn òòṣà wo lẹ́ẹ̀ fi sù rẹ̀ òòṣà wo lẹ́ẹ̀ sù rẹ̀ lé lórí ọ̀tọ̀ l'Ọbàtálá ẹ ṣeun òòṣà wo gangan lẹ́ẹ̀ sù rẹ̀ lé lórí òòṣà wo lẹ́ẹ̀ sọ pé parọ́ mọ́ nínú àwọn òòṣà pọ̀ náà òòṣà pọ̀ náà ó lẹ́nìkan sọ wọ́n ní Oro have killed one woman in Ijede long time ago when they were doing their festival. Ẹgẹ́ tí ní ìsìn báyìí òòṣà wo lẹ fẹ́ sù tí wọ́n sọ ní ìsìn pé òòṣà máa gba ẹ̀mí òkè tẹ́ bá fẹ́ sù mí ní ìsìn báyìí òòṣà wo lẹ́ sù mí lé lórí gan ní ìsìn ibi tó lè fi mú mi ní kí n sọ wípé ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà o òòṣà ti pọ̀ jù ọ̀daràn sí ní gbogbo òrìṣà torí pé ó ṣe mọ gbẹ̀jẹ̀ èmi tá a bá nínú fíìmù kan tá a wò ní ó ti pẹ́ o Ibrahim ọmọ òrukàn obìnrin kan ń bẹ́nu rẹ̀ wọ́n ń pèlú lójú iná yóò ní orin kan wà tí wọ́n mọ̀ kọ fún fi ìrántí ìyá mójúbà rẹ yèyé mójúbà rẹ o ìyá wa olójú iná olójú òro kíní kan tójú bá ti wá ń ta yóò wá lọ fojú wo bí igi àbí nǹkan kan tó bá fojú wò yẹn báyìí èyí ó kù ní òòṣà kan ló náà ìyá mójúbà rẹ ìyá mójúbà rẹ o ìyá wa ìyá wọn ni o ìyá wọn olójú òro olójú ikú kíní kan olójú ikú mọ̀mọ́ o tó bá ti wá sí kíní báyìí kọ́kẹ́ igi ló bá fi wo igi yẹn ó gbiná ni kápẹ́lẹ́ ilẹ̀ lẹ́yìn ó gbiná tó bá fi wo yẹn ó kú ni sọ wọn kan nínú fíìmù onáná sí Ibrahim ọmọ òrukàn tán ní kó lọ pa táwọn ajílẹ̀ yẹn náà lo ẹnìkan tán fi ṣe màláíkà tó sáré lọ sọ fún pé kó máa sá lọ wọ́n ti ń bọ̀ wá pa o wàláì tàláì wàláì ọlọ iyì tí ẹ mọ búyàn sí ẹ ti fẹ́ dúpẹ́ lórí pa jẹ́ mùsùlùmí gan mùsùlùmí nìkan ni mọ́ lọ́pọlọ wọ́n ní ìkan náà tó wà olólù nìbàdàn so òrìṣà ti pọ̀ jù náà kápẹ́ tí ilé wọn ní máa ń gbàyàn ńkọ́ ẹ̀yin wá bọ́ tàbí ìgbà tó ṣe wípé òrìṣà ẹyọ kan dá wà níbì kan tẹ́ ń protest fún ìgbà tó ṣe pé ẹmọ tí mo fẹ́ pé ìgbà tẹ́ pé òrìṣà kan gbogbo wọn jọ ń dá sìn ẹ̀ǹpá wọn ní ìsìnkẹ́ bí mùsùlùmí a ní Kùránì alákọọ́lẹ̀ a ní amọ̀tọ́nà wọn bá fẹ́ látọ̀dọ̀ wa tẹ́nìkan bá wá ní Ọlọ́run ọba máa ń gba ẹ̀jẹ̀ ó sì jẹ́ mùsùlùmí ṣe gbogbo aláṣọ wípé ibo ló ti rẹ́rìí rẹ̀ kó mẹ́rìí ẹ̀ wà ibo ló ti rí a béèrè wípé ibo ló ti rẹ́rìí ẹ̀ ṣe wọ́n bá béèrè torí pé kò sínú àkọọ́lẹ̀ òkè àkọọ́lẹ̀ wo ni wọ́n fẹ́ fi sọ pé oúnjẹ tẹ́ ń foríṣà rè òrìṣà wo gan sẹ́ kíní yìí ti dàrú mọ́ yín lọ́wọ́ tipẹ́tipẹ́ torí kì í ṣe ń tọ́nà ọba lọ́wọ́ sí ẹsẹ̀sẹ̀ fẹ́ mọ́ change kíní yẹn ni ẹ̀yin ọmọ tẹ́ ń gbé kálíbọ̀dù káàkiri iléeṣẹ́ Ayefele hàn mo rò bóyá ẹ̀yin ọmọ tẹ́ ń gbé kálíbọ̀dù káàkiri kálíbọ̀dù àkínú wọn pè káàkiri iléeṣẹ́ Ayefele ẹ fẹ́ mọ́ change narration yẹn ni ó dẹ̀ lé láti change torí pé táyì máa fẹ́ change yẹ àwọn kan tún padà wá nínú yín tán tún sọ wípé àwọn tún ní ìdí àti ok kí ló fẹ́ ṣe nǹkan fi tẹ ní ká mọ́ jáde
kí lẹ fẹ́ ṣe nǹkan sí tó ní ká mọ́ jáde ṣebí wọn là ń sọ yín nísìnyí báyìí wọn là ń sọ yẹ mọ́ wo pé mo sọ kíní kan lẹ́ẹ̀kan tó máa fẹ́ ṣe orò ìlú kan wà tí mo ti lọ rí tán dídí wàá invite mi pé kí n wá síbẹ̀ wípé àwọn olóró jáwọn gbádùn ni wàá lọ bẹ̀ lọ́dún yẹn lọ́hùn wọ́n ní wọn ìjáwọn jáde ọjọ́ Friday náà máa ń ṣe wà níjà wọn lè jáde lọ sí Juma ṣe rí olùwọ̀ lẹ́ń tó sì rìn lásìkò ìgbà tí wọ́n bá ń ṣe orò lọ́wọ́ fọjọ́ méje àbí ọjọ́ tán bá mú tí wọ́n bá ṣe orò fọjọ́ méje tí wọ́n bá rẹ́ni tó bá sì rìn wọ́n tún tún ṣe òkè kí lẹ̀ ń ṣorò fún kí lẹ̀ ní ká má jáde fún tẹ́ bá fẹ́ ṣe orò yes ó yé wa náà olùwọ̀ náà máa ń pè é wọ́n ní ẹ mú àbámú kó dúró síbẹ̀ ó sàásì wọ́n ní òun lórí rẹ̀ gbábọ̀dì ìbínú fíìmù Yorùbá ìgbà tó bá wá yá ọmọ ọba àti girlfriend ẹ̀ tó ń fẹ́ lọ kọ́ ọmọ ọba nílùú bòmí òun náà ọmọ ọba ní nílùú ibìkan o wọ́n fẹ́ lọ kí boyfriend ẹ̀ nílùú bòmí òun wà mọ̀ pé ìséde tiwa àbẹ́nìkan tó travel lọ tó kàn ń bọ̀ ẹ̀nà fíìmù ògógó kan ti wà rí kó lè bá mọ̀ pé gbogbo kí níyàwó nú fíìmù Yorùbá o èmi kàn jẹ́ dà kan tẹ́ pé mi gbàgbé nǹkan alhamdulillah ṣùgbọ́n àwọn eléyìí náà mọ̀ wù mí kí n gbàgbé wọn gan kò kó lórí mi bóyá torí kálí bàbá yín fi sọ̀rọ̀ báyìí ni torí gbogbo láìfù yín náà ojú fíìmù Yorùbá lọ kò kẹ́tì ní kó tó bẹ̀rẹ̀ wèrè tẹ́fẹ́ mọ̀ ṣe yìí ẹ kọ́kọ́ lọ bá wọn tí ń fi ṣe fíìmù Yorùbá náà ìtàn tẹ́sí kọ́lẹ̀ làwọn ń tẹ̀lé fíìmù ògógó kan wà ìyàwó rẹ̀ ẹgẹ́ tí ní ìsìn báyìí ó wà lọ́sípítà ó ń rọbí ẹ mọ̀ gbọ́ o ìyàwó rẹ̀ wà lọ́sípítà yìí ń rọbí àbúrò ìyàwó rẹ̀ kódà kẹlẹ̀ mọ̀ kó sì ń bẹ ní ọpọlọ mi dì sìn ó sì ń bẹ ní kí ni ọpọlọ mi dì sìn ó ti pẹ́ o kódà mo tún mú pẹ́ntàn fi ṣàbúrò ìyàwó rẹ̀ wọ́n ń pe ọmọbìnrin yẹn ní àwọn òwe wọ́n bó ṣe lọ́sọ̀ pé wọ́n ń pè ní Folúkẹ́ Dáramọ́lá òun náà fi ṣe àbúrò ìyàwó rẹ̀ nínú fíìmù yẹn so ń yé o òun náà fi ṣàbúrò ìyàwó rẹ̀ òun wá fẹ́ lọ gba owó láti lọ kó fàǹtì rẹ̀ lọ hospital òun ò wá mọ̀ pé orò wà wọ́n wá lóró gbé kò wá tètè lọ dìlífà owó yẹn fún ìyàwó ògògó lọ hospital títí tí ìyàwó ògògó fi kú pẹ̀lú oyún wọ́n ṣe kọ fíìmù yẹn ẹ mọ̀ dé o wọ́n ṣe kọ fíìmù yẹn àbúrò ìyàwó ògògó tán àbúrò ògògó gangan ni jàre ẹ̀rọ àpá àbúrò ògògó kankan ni kí n mọ̀ gbèsè àwọn gbà kì í ṣe ẹ̀kú ṣe kúrò kì í ṣe sádìsì mo lè sì í tú but ìdí mo sáfẹ́ mọ̀ wẹ̀ mọ̀ gbọ́ o ìgbà tó wá débẹ̀ ògògó wá lọ sí ààfin pé ìyàwó òun ti kú ẹ tún mú àbúrò òun lẹ̀ ó sì ti lọ́mọ ọkùnrin kan tẹ́lẹ̀ bó náà ṣe lọ jí adékólà àfinu kán tó padà wá jọ rìsọ́ọ̀fù pé ẹ kò yẹ ká mọ̀ fìyàn gan bọ́kínní yìí wọ́n sá rìsọ́ọ̀fù bákan torí wípé wọn lè ṣe ìtànfẹ́ṣe náà tí wọn ò bá rí adé kábíyèsí àwọn kíní ti wà tí pẹ́rà fíìmù tí mo ń sọ yìí ní tiwa kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá o kì í sọ̀rọ̀ 15 years o ní fíìmù torí tí mo ń sọ yìí àwọn rò pé adé tí wọn náà mọ̀ ti délé ayé ti pẹ́ orí rẹ̀ ní ọkàn tóbi wà ní sàlám sheik àrùn kún lọ sheik ẹ kálẹ́ sà àrùn kún lọ ẹ rà sà. Ìgbọ́lẹ̀ mọ́ adé sà. Ok, bọ́ ẹ máa dé lọ́la yẹn. Màmá pè yín náà nìyẹn. Torí a gbọ́dọ̀ wà lọ́la kò léyìn ọ̀dọ́ náà. Ọlọ́ba tó ti ń sá. Assalamu alaikum sà. Assalamu alaikum sà. Ẹ jẹ́ mọ́ bínú torí tọ́lọ́run. So ìkan náà àwọn bàbá wa tájọ lápọ̀tímẹ́ǹtì ní lọ́la ni bọ́jú wàá rògbò ó lè rọrùn mọ́ ẹ mọ́ bí kẹ́lí mo sọ pé mo tún yà káàkiri o mo fẹ́ mú tẹ ìwà náà ti mú tẹ so ọlọ́wọ́ kádàrà lọ́la mọ́nu kọ́dọ̀rọ̀ lọ́wọ́ àmì ṣáfà rẹ̀ so bó wọ́n lọ ni wípé ó lọ jáde gbé sẹ́mọ̀ ìtàn tó ti wà nù fíìmù ni
ẹgẹ́ tí ní ìsìn báyìí ní tó ti wà nínú fíìmù ni so ayé ló ti lajú táwọn èèyàn ò fi gbà kẹ́ ẹ fáwọn èèyàn bọ̀rìṣà mọ́ kìí ṣe pé ilé ẹ̀sẹ̀ ìjà fún toró wà nù ìṣẹ̀ǹbáyé ti yín àwọn èèyàn náà gbà fún yín mọ́ kìí ṣe pé yín gangan lẹ́ẹ̀fẹ́ ẹ ti wá di pé kíní yẹn ń tàbùkù yín ẹ wá fẹ́ mọ ṣe bí ìgbà tó ṣe pé kò sí nù níta ẹ mọ́ fi proud tẹ́lẹ̀ wípé àìwò ó fírí ó kú pi àná àti ẹ̀wá ti gbọ́ gan òṣàwó gangan lẹ́ ń protest torí ẹ̀ náà wọ́n fi kíní kan bòrì sáwó òṣàwó lẹ́yìn ọmọ títí lé wọn mọ́ gbà ni so Allah subhanahu wa ta'ala wọn ni kó kún wa lọ́wọ́ ká dúpẹ́ fọ́lọ́run pa jẹ́ mùsùlùmí orí Ọlọ́run ọba ní pa jẹ́ mùsùlùmí a dúpẹ́ fún un kọ́lọ́run ọba kó sì jọ kó mọ́ jẹ́ kí Islam kó mọ́ jẹ́ kó fi wálẹ̀ káwọn tí mo fi Islam yẹn lẹ̀ ẹjọ́ àwọn tá fẹ́ ṣe online class o bóyá fáwọn àbí fáwọn ọmọ wa àbí fọ́ọ̀rẹ́ àbójúlùmọ̀ ká mẹ́sẹ̀jì nọ́mbà tí mo fẹ́ pè lórí WhatsApp 090 31 32 41 12 ká mẹ́sẹ̀jì mi lórí WhatsApp ká dẹ̀ sọ wípé online class la torí ẹ̀ mẹ́sẹ̀jì mi o 090 31 32 41 12 090 31 32 41 12. Yo ẹ ṣeun mo láìkí wọ́ọ̀dù tẹ́ni yìí mú wá a kì í fi ọmọ rẹ̀ bọ rẹ̀ òkè kí la bá débẹ̀ ṣebó ní tèmi tán bá débẹ̀ ni wípé kápẹ́ pàtàn fẹ́ ṣe orò ó wá lọ mú ọmọ balógun ò mọ̀ bóyá òun bọ̀ láti sáfíìsì kò mọ̀ pòrò wà ń ta lọ́mọ balógun bá lọ sìnrìn wọ́n wà dọ́gbọ́n bò náà ṣe ní lu ọmọ balógun ibẹ̀ náà ti mọ́ lo wọ́ọ̀dù a kì í fi ọmọ rẹ̀ bọ kíni ò bọ rẹ̀ àwòkọ́ kíni yé wa náà everything pátá ló yé wa ibẹ̀ náà ti mọ́ lo wọ́ọ̀dù kíni o a kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ ṣùgbọ́n wọ́n lè lu ọmọ ẹlòmíì ìwọ wà yín wá ń ṣe ẹ wá gbé kí n lọ́wọ́ ẹlẹ́n protest wípé ọmọ yìí ò sí ẹ̀ ní kíní rárá àníṣe òòṣà wo lẹ̀ ń jà fún gangan nínú gbogbo òòṣà òòṣà wo tá a bá ń pariwo àwọn èèyàn ṣe kíní kan nípa ìsìláàmù torí wípé ẹyọ kan náà nẹnu wá kò lórí ẹyọ kan ọlọ́run kan náà la ní kò jọ ẹyọ kan lọ ẹni ìsìn òòṣà pọ̀ ẹ ṣeun ṣèbí àwọn tọmọ kíbẹ náà nù òfúnni ládìí ẹ̀sìn gbòdìndì ẹni lọ́wọ́ ẹni àbíṣẹ́ tún change sí pé òfúnni ládìí ẹ̀sìn gbòdìndì ẹran ṣe tẹ́ change sínú ṣé bá bá bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá ni ọlọ́run kú ṣeun lárúbáwá kọ́ mo fi ń sọ tó pa àwọn lárúbáwá ló sọ lárúbáwá kọ́ ló sọ náà lárúbáwá kọ́ ló sọ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí òfúnni ládìí ẹ̀sìn gbòdìndì ẹni lọ́wọ́ ẹni Yorùbá ló sọ àìwò òwò fírí ó kú pi Yorùbá ló sọ olùwọ̀ ọ̀nà pẹ́ni tó bá sì rìn nígbà tí wọ́n bá ń ṣe ìṣèdè orò lọ́wọ́ ẹ̀nà gbogbo nítorí wípé wọ́n ṣe ó ti wà tipẹ́ bẹ́ẹ̀ wọ́n tún lólòlò wọ́n tún ṣe dénú fíìmù Yorùbá ẹ̀nà ẹ̀yin ẹ wá ń pariwo nísìnyí òkè aláṣẹ ẹ̀ ti gbọ́ pé ẹ fẹ́ jà fáwọn òòṣà ẹ fẹ́ jà òòṣàwó gangan lẹ̀ ń jà fún gangan ẹ̀yin tẹ́ ń protest pé wọn ò kì í fẹ́yàn bọ òòṣàwó gangan lẹ̀ ń jà fún lákọọ́lẹ̀ in tó sáyín jẹ kò sákọọ́lẹ̀ ìsìláàmù lákọọ́lẹ̀ àní Kùránì wọ́n bá ní ọlọ́run bá máa mu ẹ̀jẹ̀ o gbogbo mùsùlùmí lágbàáyé ni mo sọ pé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bèè mu ẹ̀jẹ̀ torí wípé ọlọ́run ẹyọ kan náà la ní ẹ̀yin ní ìsìn òòṣà yín pọ̀ èwo gangan lẹ̀ ń jà fún gbogbo òòṣà gangan náà bóyá èyí tó ń sọ̀rọ̀ lórí rédíò lọ́dọ̀ Ayefele nísìn òòṣà tiwọn nísìn yìí máa ń gba èèyàn gbogbo èèyàn ló sì mọ̀ àní kílẹ̀ ní kóbìnrin ó mọ̀ jáde fún ẹlẹ́ǹsọ̀rọ̀ kílẹ̀ ní ó mọ̀ jáde fún kílẹ̀ ní kóbìnrin ó mọ̀ jáde fún ẹ wá ní àìwò owó fírí ó kú pi wáyé tí mo fi wò tí màá fi kú tí èyí bá ṣe pọ́ sáyìn bá máa ń pààyàn àbí èwo tún lò lómi nílé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀la sọ nílé fi mọ̀ kí mọ̀ bora ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn ń sọ ẹ̀jẹ̀ kí ni yìí pọ̀ lórí mi o láìláìláìláò gbogbo ẹ̀ pátá èmi ò ìsáwórí ìtì ẹ̀ débẹ̀rì inú fíìmù Yorùbá láti mọ gbogbo ẹ̀ yes ẹ wá fẹ́ change narration nísìnyí torí pé ẹ rí pé ayé ti lajú mọ́ yín lọ́wọ́ wọn gbà kẹ́ ẹ mọ́ fàwọn èèyàn rúbọ mọ́ èèyàn lẹ́ fi ń rúbọ tipẹ́tipẹ́ náà ṣẹ̀ṣẹ̀ ń rí ṣẹ̀ṣẹ̀ ń kàlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́lẹ̀ Yorùbá ni ṣùgbọ́n náà sì ń ṣe ìsíde máwọn èèyàn lórí òròdì sìn
so ẹ ti kó sọ́wọ́ lábala bíbẹ̀ náà kẹ́ tó lè change rẹ̀ kèé òòsà kápò òòsà kan lẹ bá ní nísìnyí àbáṣe ẹ gbọ́ ẹ sì gbéwèé jáde pé òòsà yìí ti ń jẹ ẹ ló ṣe ẹyọ kan òòsà ti pọ̀ jù gan òòsà pọ̀ jù ẹ̀yin tẹ̀ ń sin òòsà gan lọ ẹlòmíì inú wọn ó lè ní òòsà tó 10 ẹlòmíì èmi nìsín mo lọ́lọ́ ẹyọ kan ẹ̀gẹ́ yóò dáa fún yín mí tún nìyẹn ó ní ifá yìí ẹran ajiyọ̀ ló mú o èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ ẹ tún ṣeun tí ẹ̀gún bá gún ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọmọ ẹ̀ ọ̀gbẹ̀rì láti máa yọ ìmí tún nù láti sọ wípé ẹni tó rò mú ìyá lè lò ó torí pé kí ni o kì í fi ọmọ rẹ̀ bọ̀ rẹ̀ tẹ́tà fẹ́ mọ dánadáná wò kì í sojú àwa tó ṣe wípé àti pẹ́lẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá iná bí wa sí ọlọ́sìn mú yín lábá kọ́ mo fi sọ tí mò ń sọ Yorùbá náà ni so tó bá fẹ́ kọ́kọ́ fẹ́ tá ń ga dandan yín kan lórí kíní kan ẹ lọ fẹ́ tẹ̀ lórí àwọn tẹ́ ẹjọ́ jáláwo gangan bẹ́ẹ̀ wọ́n fẹ́ sógun owó lẹ̀ Yorùbá tipẹ́tipẹ́ ṣèbí èèyàn náà ni ó lò àwọn wo náà ń bá wọn ṣe ṣèbá àwọn tó bá jáláwo ni tó bá sọ pé àwọn àáfàá ń ṣe wàhálà ìkè sáfà aláwo ló náà ó kàn fàáfà àbójú nítorí àwọn tó náà fẹ́ kó bá kò sáàfà kankan láyé gbogbo ẹni mo lè fi sọ kò sáàfà kankan láyé tí máa ṣoògùn àyàfi kó ṣe wípé aláwo ni so báyìí ò lè sọ pé kò sáláwo kankan tí máa ṣoògùn àfi kó jẹ́ pàáfà ni ó rí pé kò lè bọ́kọ lọ́mú gan bóyìnbó tí ò mọ̀ túmọ̀ tó ń sọ gan bá gbọ́ yóò ní are you daft? What are you saying? You can see that me. You get it easy. Ṣùgbọ́n ọ̀run ká sọ wípé gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó bá lòun àáfà lòun ò tí sì ń jóògùn tí ń ṣoògùn tó ń lórí eku tó ń lórí ẹyẹ ẹ lọ mọ̀ wípé kí ni o aláwo ni. Ṣùgbọ́n wò lè sọ nísìsiyìí pé tẹ́ ẹ bá aláwo tí ń jóògùn ẹ lọ mọ̀ pa àáfà ni ìwọ náà mọ̀ pé kò rọrùn àáfà ń kọ́pì aláwo ni aláwo ìkọ́pì àáfà òun sì fẹ́ sórí ibú tiẹ̀ ní alufa onírú wọn kí ni jẹ́ mẹ́nu mọ́ tẹ lọ mọ́ rà lọ́dọ̀ àwọn lẹ́kulẹ́já kí ni jẹ́ mẹ́nu mọ́ gbogbo ẹ̀kọ́ tá lámù náà wọ́n lọ́ mo sì fi búra ìyìn ṣe babaláwo rí o ìyìn ṣe kinní kan rí o ṣùgbọ́n ọlọ́ọ̀bá dúpẹ́ gbogbo ẹ̀kọ́ tá lẹ ti portrait fún wánú fíìmù Yorùbá gbogbo sí gbogbo ẹ̀kọ́ tá lẹ ṣe náà gbogbo ẹ̀ do àwọn náà mọ̀ sí àwọn míì tán fi ká mọ̀ wípé babaláwo lágbára tẹ́ bá wá agbára lọ sọ́dọ̀ àáfà ẹ̀ ní rí ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ wọn lẹ́rìí àwọn aláwo náà wàá sọ wọn ètùtù lẹ́ẹ̀ṣẹ̀ o àáfẹ̀mí rẹ̀ mí ni o kódà nínú àwọn fíìmù míì ẹ gbọ́ nínú àwọn fíìmù míì wọn a máa sọ wípé ìyá ni ó fẹ̀mí rẹ̀ lẹ́fọ́mọ wọn ó fẹ̀mí rẹ̀ mí ni ìràpadà ni kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ ní ìsìláàmù bẹ́ẹ̀ nìkan sọ pé ó lọ mórí èèyàn wá tó ní lọ sí kíkan mọ̀ pé bàbá aláwo ni tó fẹ́ dọ́gbọ́n daṣọ àáfàá borí ewé àjẹ́ ọ̀bàlẹ̀ mẹ́nu mọ́ kí ni jẹ́ mẹ́nu mọ́ kí ni jẹ́ mẹ́nu mọ́ àwọn aláwo náà ń ṣe gbogbo àwọn kíní yìí ìtẹ́ẹ̀sẹ̀ ní ìsinmi pé kẹ́ sọ pé gbogbo àwọn aláwo tó máa ń ṣe èyàn ohun èyí ṣaláwo oore ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ìyẹn ni ẹ ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀wọ́n wọ́n tètè sùn tẹ́lẹ̀ ọdún náà láì mú ti fẹ́ tó náà but ibi tí mò ń lọ lọ́la ṣe ẹ̀kú lọ́mọ́ ṣùgbọ́n ìnìpẹ́ parí prógráàmù náà torí implan ọ̀rọ̀ mi ò wulẹ̀ gùn so mo rò kó ti yé wọ́n lò fojú kọ́ ẹ bọ́ oríṣiríṣi náà Ifá sọ wípé odidi èèyàn onífámú àìmọyemọye bẹ́ẹ̀ wẹ́ mọ̀ dára yín láàmú ẹ̀yẹn lẹ́bọ̀ yìí o èmi ò kan ẹ̀ ń protect lọ́sì tí Yorùbá bá sọ tí mùsùlùmí bá sọ wípé ìtàn sọ pa Islam ò rí bẹ́ẹ̀ àmọ́ ìrìwá wá pé kó rí bẹ́ẹ̀ lẹ́rìí kankan ṣé kálíbọ̀lù tẹ wá gbé lọ́wọ́ tẹ gbé lọ́wọ́ wá ni pé ẹ̀rí wípé Ifá yín ìgbà kinní kan o òòṣà kinní kankan kan àìmọye ìgbà àìmọye ìgbà tó bá tún dáfá tán wọ́n tún ní ẹ̀ sì bá wa bí Ifá bóyá ó lè gba nǹkan míì Ifá gba nǹkan kan o odidi èèyàn òun ni Ifá mú wọn wá ní mọ ta ni wọn lò torí ẹ̀ náà fi mọ́ sọ̀rọ̀ náà fi mọ́ ṣe ìséde ẹbí wọn náà tá a bá parọ́
ẹbí wọn tá a bá parọ́. ẹnìkan sọ wípé but recently only afars have been caught with human head. ó parọ́ bọ̀ wọn èyí sáàfà babaláwo ni wọ́n. ó gẹ́tì nísìnyí wọn èyí sáàfà mo fọlọ́n tẹ̀mí bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ búra wallahi tallahi thumma billah alladhi la ilaha illa huwa. wọn èyí sáàfà babaláwo original babaláwo gidi òun ni wọ́n kàn fi aṣọ àfà àborí nìyà. ẹgẹ́ ti ní ìsìn báyìí ẹjọ́ ó dọ̀nà ẹ̀wọ̀n bìnú ẹ̀yin tó ṣẹlẹ̀ tó jẹ́ tí mo fi òpó tí join class ni pé time change ní Amẹ́ríkà lónìí bóyá ẹ mọ̀ pé bó ti wá change yẹn an hour ló fi change wọ́n máa gbé síra wọn issue tó ṣẹlẹ̀ nìyẹn ẹgẹ́ tì mí òun náà ló ṣẹlẹ̀ sí ti UK bóyá jọ òun náà change ní sáàsì ẹ̀ mọ̀ ẹ jẹ́ kí n pè wọ́n ná mo ti forward message sí wọn but ẹ jẹ́ kí n tún pè wọ́n. so ẹ̀yin tẹ́ ń ṣe bọ́ tẹ́ ń ṣe kínní ẹ mọ́ dára yín láàmú kínní yìí yé wa ẹgẹ́ tí nísìnyí ó yé wa tí wọ́n bò lẹ́ ṣe ń ṣe so ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti mọ́ sọ wípé bóyá kò kọ̀rẹ́ẹ̀tì ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ni kì í ṣe káwọn ṣe kò rí bẹ́ẹ̀ bó ṣe rí nu ìsìláàmù lákọọ́lẹ̀ ẹ̀yin ò lákọọ́lẹ̀ wọ́n dẹ̀ ṣe ń ṣe nìyẹn táwọn èèyàn fi mọ́ bẹ̀rù sàmàlẹ́kùnmá àfa sọ pé àwọn ọmọ yín ò tí ì join mo wá wò wípé time change lamẹ́ríkà lónìí kó mọ̀ jẹ́ wípé bóyá ìyẹn lè fi fúra o time ti change èmi tí mi bá yín gbé lamẹ́ríkà gan mọ̀ time Nàìjíríà kì í change òbí ọmọ kan ló jẹ́ kí n mọ̀ lónìí tán bá mi ń fà wípé táìmù tí tò lọ́dọ̀ àwọn pé táìmù ọ̀dọ̀ wa lójú mo ní táìmù yìí change Nàìjíríà wọ́n fọwọ́ yá aago Nàìjíríà ìlú tí iná ti mọ́ fọwọ́ yá aago ẹjẹ kan jẹ okay ma now ẹjẹ wọ́n bìrù torí tọ́lọ́ ìbò bísíǹsì tèbi ìṣèlú iṣẹ́ ìbí mo gbọ́dọ̀ mójútó so ẹ̀yin tẹ́lẹ̀ ọmọ yín náà máa fẹ́ join wa 09031324112 09031324112 ẹ message mi lórí WhatsApp àwọn ọmọ yín fẹ́ join online class wa abẹ́yìn gangan náà sì lè fẹ́ join à ń gbàgbàlagbà kò sẹ́ńtà kì í gbà even ògbà ike aláwo náà ni ó tó fẹ́ túbà á gbà wọ́n náà sheikh mo ti message wọn ní tó ṣẹlẹ̀ náà nìyẹn wọ́n ní mo ti pè wọ́n tó mo message wọn reply bóyá wọn tètè rí mo wá pè wọ́n ní time ti change lóòótọ́ ni wọ́n náà máa join láìpẹ́ náà barakallahu fikum ẹgẹ́ tí ní ìsìn báyìí so àwọn oríkèésù how many gods are there gods ṣe wọ́n náà là ń sọ mélòó gan ni wọ́n so every package òòṣà ẹ tán àwọn kìíní yẹn ṣe báwọn yẹn má bẹ̀rù wàláhì sẹ́rí tí n bá tó máa ní wọ́n á sọ̀rọ̀ nípa àwọn aburú táwọn gbogbo àwọn kìíní ti dá nílẹ̀ Yorùbá máa farabalẹ̀ sọ o ẹ mọ̀ wò nísìnyí lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ òlémi ńlé fẹ̀jẹ̀wẹ̀ ìyún lògún lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ olómi ńlé fẹ̀jẹ̀wẹ̀ gbogbo tẹ́ẹ̀rí táwọn tó ń ṣe fíìmù Yorùbá máa ń sọ kìí ṣe pé wọ́n láti fi kankan o ìtẹ́ka náà nípa kínílẹ̀ Yorùbá yìí ni o olómi ńlé fẹ̀jẹ̀wẹ̀ ọ̀làsán ńlé fìmọ̀kímọ̀ bora ó dà pé èṣù ló ní ẹlẹ́kún sunkún láàárọ̀ yé ń sán ẹ̀jẹ̀ ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún la èṣù mọ́ sẹ́mi ọmọ ẹlòmíì ni ó ṣe wáyé tó ní lọ sọmọ ẹlòmíì òkè kí lọ́mọ ẹlòmíì ṣe fún ọ tó ní kó lọ sí ní ìsìn báyìí ẹ̀sìn wọn yẹn ẹ̀sìn rẹ́dẹ̀rẹ́dẹ́ kan báyẹn ní kọ́lọ̀ kó sànú gbogbo tẹ́ mọ́ ṣe ń pa Islam yẹn wallahi we can do that as well but àwọn ò ní díẹ̀ káwọn kan ṣàlàyé ẹ̀sìn fáwọn ẹni finito àwọn ìjẹ̀dù èèyàn mọ́ bì aláì ọlọ́sàánú aláìláìlọ́lá kí wọ́n mọ̀ wò pé àwọn kíní yìí bí ìṣẹ̀ṣẹ̀ gbàgbé rẹ̀ gan kò yé mi yes àwọn báyìí náà lẹ làwọn ìyá arógbá sọmọ balẹ̀ láì ṣe wèrè ẹ tún mọ̀ kí wọn àwọn ìyá yín olókìkí lé ta wà
àwọn arógbá aṣọ mọ́ balẹ̀ àwọn olókìkí lè ta wà ṣe rí wọ́ọ̀dù olókìkí lè ta wà yẹn inú fíìmù Yorùbá náà mo ti gbọ́ nínú fíìmù àìmọ̀jẹ̀mọ̀ sàwọn kìíní yẹn tó ló ti pẹ́ ṣùgbọ́n gbà mí wà èèyàn sì máa ń rántí àwọn nǹkan báwọn èèyàn máa ń rántí bẹ́ẹ̀ fẹ́ fi báwọn èèyàn sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ fẹ́ fi ṣe kí ni o ìfẹ́ fi ti máa dákọ̀ fíìmù ní sẹ́wọ̀n pé bò mo ṣe rántí gan wọ́n pe fíìmù ní ta ló ń gbé mú bàbá Wàhídì òun náà fẹ́ sógun owó ń gbà ẹni o wọ́n wá ní kó lọ wá ẹni tí ó bá jọ Awólọ́wọ̀ wá ìyẹn Mr. Latin wọ́n ní kó lọ wá ẹni tó bá jọ Awólọ́wọ̀ wá yóò wá dé fìlà Awólọ́wọ̀ yóò dé fún un ẹni ẹ gbọ́ sí gbọ́dọ̀ jẹ́ ọmọ bóyá ọmọ Ìjẹ̀bú ẹgẹ́ ti ní ìsìn báyìí òun náà ni ó lọ wá ó ti pẹ́ gan so yín tá ń ṣe ni ìsílẹ̀ ẹ̀sẹ̀ afẹ́ mọ́ ṣe kínní téèyàn bá fẹ́ sógun wo èbí àwọn aláwo sáà ni ó lọ bá tán ní kó méèyàn wá àbáwọn kan ní lọ bá àáfàá tó bá ṣe ń kọ́pì àwọn aláwo nítorí náà fẹ́ sórí ibú pẹ̀lú wọn yes kíkí àáfàá tó bá tẹ bá borí èèyàn lọ́wọ́ rẹ̀ á sàbí wípé òkè ibo ló wà ní Islam o ká borí èèyàn lọ́wọ́ rẹ̀ ó ní ó sì ajẹ́ pé kìí ṣe Islam ní tẹ́lẹ̀ nù kìí ṣe Islam ní tẹ́lẹ̀ nìyẹn náà ẹ̀yí tọ́pọ̀ sọ pé àwọn oníjàgídíjà gan àwọn èèyàn yìí gangan number 1 àwọn tí wọ́n mọ̀ ṣẹ́gun tán mọ̀ fi àwọn èèyàn ní ọ̀rẹ́ náà oníyàwó mi ó mọ̀ jáde torí pé ń sọ̀rọ̀ ó sì ń rọbí ibo ṣé kọ́ mọ̀ bímọ ni àwọn èèyàn sáà tẹ̀lé tí mo sọ láti ẹ̀kọ́ àìwò owó fírí okú pi ń ṣe mọ́ sọ nìyẹn náà ṣé rí nǹkan tó máa bí ẹ mọ́ gbọ́ mi o eléyìí fi ká ọ̀rọ̀ mi ńlẹ̀ eléyìí fi kọ́rọ̀ mi ńlẹ̀ ṣé rí nǹkan tó máa bí kán sí orò mò ń sọ lẹ́ẹ̀kan yẹn tí ìlú bá ń dàrú tí fáwọn bá ti wá gbẹbọ tí ó gbé tutù tó ṣe wípé odidi èèyàn ló gbà wọn sì lè náwó mú ẹnìkankan láàrin ìlú wípé ẹja lò ìgbà míì sì rèé wọn a máa sọ wípé ààrẹ òun náà fẹ́ lò ìyẹn àlejò kẹ́hìn pé ẹ̀sìn wọn gan wíkẹ́ẹ̀dì wọn èé lu ẹni tó bá súnmọ́ wọn o wọn ní ààrẹ náà fẹ́ lò àlejò ní jẹ́ ààrẹ wọn ní ààrẹ náà fẹ́ lò wọn lè máa sọ pé ẹni tó bá ní àlejò ààrẹ nílé kan mú wá tán bá ti wá rí wọn wà ní káwọn ó ṣe orò fọjọ́ méje ọjọ́ méje òun kò sí nǹkan kan tán ń ṣe wọ́n fẹ́ fi wá ta ní ó sì rìn ni tí wọ́n fi mú un wípé ṣé ẹ sáà ti rí wípé ẹ mọ ohun tán ṣe o wọ́n lè lọ náwó mú ẹnìkan láàrin ìlú wọ́n wàá sófin pé àwọn fẹ́ sọ̀rọ̀ ẹni tó bá ti wá sírìn tó fojú kóró yẹn òun ni wọ́n wàá mú wọ́n lè ní sẹ̀mí pé a ti ṣòfin òun ló sírìn orí rẹ̀ ló gbàbọ̀dé tọ́lọ̀ bá wá fẹ́ mú wọn ó wá lè jẹ́ pé bí àfẹ́sọ́nà ọmọ ọba tóun kàn ní kóun wá kọba òun ló kí ọmọ ọba ló bá sírìn àbọ̀mọ balógun lòun pẹ́ lẹ́yìn odi ló bá sírìn wọ́n wà ní wọn lè lò torí pé kí ni a kì í fọmọ rẹ̀ a kì í fi bọ rẹ̀ kí ló fà tó fi wọ́n sọ bẹ́ẹ̀ a kì í fọmọ rẹ̀ bọ rẹ̀ tẹ́gùn bá sì gún ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀gbẹ̀rì láti lọ́mọ yọ ẹ̀nà tẹ́gùn bá gún ọmọ awo lẹ́sẹ̀ ńkọ́ ẹsẹ̀ ọ̀gbẹ̀rì wọn láti lọ́mọ yọ everything pátá ló yé wa ẹjọ́ tó dọ́tọ́ lọ́run ìfẹ́ gbé yín débẹ̀ jù báyìí lọ torí ọjọ́ ti lọ àbí Allah subhanahu wa ta'ala kó kọ́ ẹni kọ̀ọ̀kan wa kó kún wa lọ́wọ́ so ti yé ẹnìkan tó ń pè Sheikh you don't watch film tire kì í ṣe bẹ́ẹ̀ gbogbo àná la wo àwọn kíní ìyá àwọn nǹkan tá a fi ṣègbà táwa kékeré náà nù àwọn nǹkan tá a fi ṣe àwọn nǹkan ṣé èmi tẹ́ pé ilé tèmi ti wá àìsàn olówó àìwo cartoon ìmọ̀ tí ń jẹ́ cartoon àìwo ìkan ìta tó mọ́ yóò wò bóyá àwọn fíìmù India Tufan
bóyá àwọn yóò mo tó mọ̀ ẹgẹ́ tí ní ìsìn báyìí so ìtàmọ́wò náà nù fíìmù Yorùbá náà ní fíìmù Yorùbá ní kura ṣùgbọ́n àmì jáde sọmọ tó sọ wípé àwọn kíní ẹ̀mí kì í gbàgbé mo mọ rántí torí ẹ̀ àwọn ọmọ mi ó lójú ibi tí mo lè gbé ní ayé mi torí ẹ̀rù mọ́ bá mi pé kán bá kí nǹkan mọ̀ kó mọ̀ jẹ́ pé tabakàn ti ń gbọ́ nǹkan yóò kàn mọ́ kó sí wọn lórí yóò kàn mọ́ kó sí wọn lórí yóò kàn mọ́ kó sí wọn lórí ẹgẹ́ tí ní ìsìn báyìí so àwọn fíìmù ẹran ìyá mi ló ṣògbó ẹ̀ náà gbogbo fíìmù ẹ mọ̀ sẹ́rẹ̀ tó bá wá nílẹ̀ Yorùbá typically tó ṣe tó wá jẹ́ bí ọmọ Ìbàdàn bí irú àwa báyìí àwọn fíìmù tẹ́ mọ̀ wò náà nu bí àwọn ajílẹ̀ Ọlọ́run ló mọ̀ yọ wá adúpẹ́ fọ́lọ́run fẹ́ sìn náà gbogbo àwọn ìgbà yẹn a mọ̀ ha ọ̀fọ̀ sórí tọ́mọ́tọ́ wá fẹ́ ṣeré ní skul wọn lè mọ̀ mú èmi torí mo mọ gbogbo ẹ̀ pátá mo mọ̀ gẹ́gẹ́ wọn lè mọ̀ mú mi èmi mo mọ̀ lead àwọn tíátà kìíní tó náà pé gbogbo ẹ̀ pátá ni màá deliver dáadáa Ọlọ́run ló yọ wá dúpẹ́ fọ́lọ́run èmi mo sọ fún pé tí èèyàn bá mọ oore tọ́lọ́run fi Islam ṣe fún inú yìí ó mọ dùn ní Islamically by birth bí by birth sì náà mọ̀ pé ní mùsùlùmí gbogbo wa ṣùgbọ́n Yorùbá kálí by birth aláwo ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò bá jẹ́ tí wàá sànà Ọlọ́run nígbà fíìmù Yorùbá náà ló gbọ̀njú sí tá lọ gba késẹ́ẹ̀tì á lọ gba kéde dáhùn tọmọ fi késẹ́ẹ̀tì rẹ́ǹtì tọmọ kọkọ yín lẹ̀ ẹ gbọ́dọ̀ mọ́ dá padà o tẹ́ bá ti dá padà ìgbà tẹ́ bá ti lọ gbà kan tẹ́ ti dá kan padà wọn ò ní òdìgbà tẹ́ bá tó dá kan padà kẹ́ tó wá gbà míì ibù kò mọ̀ jẹ́ nǹkan gẹ́gẹ́ wá gbàbọ̀ ilé yín face by face táwọn gbé náà bọ̀dá kínní náà ti wá gba késẹ́ẹ̀tì lẹ́gbàá tó bá tó dá késẹ́ẹ̀tì yẹn padà lé yín ká tó fi mí rẹ́ǹtì fẹ́yìn ẹnà alhamdulilayi fún ẹ̀bùn pa jẹ́ mùsùlùmí ẹjá kan dúpẹ́ fọ́lọ́run tí ó bá sí ẹ̀bùn pọ́lọ́run ti wá mùsùlùmí ni kò bá worst náà fíìmù Yorùbá wọn ti báyé àwọn èèyàn jẹ èèyàn ò mọ ní ẹnà wọn ti báyé kí ni o wọn báyé àwọn èèyàn jẹ gan yes àjàjà jílẹ̀ yẹ la ilaha illallah òun sì wọ́n pe fíìmù kan ní Ìgbà Ṣàngó sáwọn kìíní mi ń sọ bóyá kò ràn pé bóyá mo wò rí kọ́bọ̀ mo fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wọ́n pe fíìmù kan ní Ìgbà Ṣàngó part 1 and 2 ni kò bá jẹ́ part 3 and 4 bọ́n wọ́n fẹ́ sí part 3 and 4 part 3 àti 4 rẹ̀ náà wá sọ di Ibrahim ọmọ òrukàn torí nínú Ìgbà Ṣàngó ọ̀rọ̀ Ibrahim ọmọ òrukàn náà ń bẹ nínú Ìgbà Ṣàngó nínú Ìgbà Ṣàngó lálàájá Kúbúrà ló ti lọ tọrọ ọmọ nídìí Ṣàngó tí Ìgbà Ṣàngó fi ń tẹ̀lé káàkiri wọn ló gbọ́dọ̀ wà gbégbá Ṣàngó ọkọ rẹ̀ padà lọ kọ̀ lẹ́wìí pé òun ò lè fẹ́ tí èbá ti ṣe mùsùlùmí ẹ̀nà alájà Kúbúrà òyìnbó yìí náà fi sàlájà Kúbúrà nù ẹ̀ ìyá alákà níyà rẹ̀ déǹtọ́ bàbá rẹ̀ ọkọ rẹ̀ mo mú ọkọ rẹ̀ bọ̀ yìí rántí ọkọ tiẹ̀ òun ò pọ́pùlà báwọn ẹ̀nà òun náà wá tún sọ di Ibrahim ọmọ òrukàn so kó lè bá máa wó gbogbo ẹ̀ náà àrèlù kòtò ọrùn ìrìnkèrindò kòtò ayé gbogbo ẹ̀ pátá la wò yes Ibrahim ní Ibrahim bò ẹ̀ náà Ìgbà Ṣàngó ẹ lọ wò náà wọ́n máa portray pé ó lọ ọmọ ká kò rọ́mọ bí ọ̀dọ̀ Ṣàngó ló ti wá lọ tọrọ ọmọ Ṣàngó yẹn náà ló padà tún pa ọmọ rẹ̀ àti òun gangan fúnra lára rẹ̀ torí pọ́mọ rẹ̀ ó jákele lọ́rùn ọmọ kan tán ń pè ní Ṣàngóbùnmi tí n bá gbàgbé ọkọ tiẹ̀ ó wá jákele ọ̀rọ̀ bó ṣe jákele ọ̀rọ̀ ọmọ yẹn báyìí ọmọ yẹn fẹ́ sí Islam òun sọ pé òun ò lè ṣe tíyà òun ṣe ọmọ yẹn fẹ́ sí Islam ó wá rí kele lọ́rùn ọmọ oníṣàngó kan wá já bó ṣe já ọmọ Ṣàngó yẹn wá kú wọn tán sọ fún wa wọ́n ní kele ọrùn rẹ̀ òun ló gbé ọmọ yẹn ró ẹ̀yin ẹlẹ́bọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ mọ̀ tọ́ èmi o tí n bá bẹ̀rẹ̀ ìtàn nípa ọ̀rọ̀ fíìmù Yorùbá àti bó gangan ní tán pè lẹ́bọ̀ ẹ lè láìkẹ̀ tẹ́lẹ̀ mi fi mọ́ wòyìn èmi ìfẹ́ bá yín ro ẹjọ́ tó mọ̀ pé kò sí ọpọlọ kankan lórí yín. yes Ṣàngó wá pa ìgbà tóbìnrin lòun ò gbégbá ó tún lọ sọ gbá yẹn sódò ó tún wá padà bá igbá yẹn lórí bẹ́ẹ̀dì rẹ̀ nínú ilé ẹ̀nà ó tún gbá ṣebí ihun tí àwọn fíìmù Yorùbá yìí tó ń gbìn sọ alọ́kànnù tá a fi mọ bẹ̀rù àwọn oníṣàngó nígbà tó fẹ́ ṣe Ibrahim ọmọ òrukàn wọ́n ṣèyún ní wípé Ibrahim ló padà wín ní as a Muslim kò fríkà wá tí gbogbo àwọn tó fi portray Ibrahim ọ̀hún gan kìí ṣe bí Islam gan ṣe rí nìyẹn ṣùgbọ́n ló padà wín ní gẹ́gẹ́ bí mùsùlùmí
òun ni olójú náà tí mo sọ lọ́ọ̀kan yẹn fẹ́ lọ pa èyí mójúbà rẹ yèyé mójúbà rẹ ò yíya wa olójú iná olójú òro ṣèbí inú rẹ náà ló wà. ẹnìkan sọ wípé oníyàwó mẹ́ta ọmọ èyí júdásì ọ̀sìnwín ni ẹ wèrè no problem ìwọ ní ìsinmi lágbára Ọlọ́run. ẹgẹ́ ti ní ìsìn báyìí so ó pọ̀ náà inú báyìí mọ́ ọmọ òrukàn yẹn bàbá oníṣàngó ó pe láìláàlá kò tó kú ó wá ló wà lójọ náà who does that kò sí Islam o ó kàn sọ pé Ibrahim kíní tó mọ́ kọ́ mi yẹn Ibrahim àbíbù rẹ̀ mọ̀ sí ló pe ní kíní tó mọ́ kọ́ mi o ó yá kọ́ mi olówá ní láìláìláàlá ó bá sì pè ló bá kú ó ló wà lójọ náà ṣùgbọ́n àfa rẹ̀ ti ń kọ́ńké torí pálábùrú so many things wà nù kíní yẹn so àwọn ajílẹ̀ yẹn ti wọn àwọn tó ń gbìn sáwọn èèyàn lọ́kàn gbà yẹn wọn Bíọ́lá tó bá wo fíìmù yẹn lálẹ́ òdodo mo fẹ́ sọ yìí tó bá wo àwọn fíìmù Yorùbá yẹn lálẹ́ láwọn yé gbà ẹ̀rù ó mọ̀ bọ́ ni o ò ní lè sùn ẹ mọ̀ sáfẹ́ràn ẹ mọ̀ sáfúrú ìzírísì nǹkan ẹ mọ̀ bẹ̀rù àwọn arúgbó gbogbo àwọn kíni la mọ̀ náà gbogbo àwọn ìyá innocent táwọn bẹ̀rù ládùúgbò tí ìyá mi bá tó bá ṣe ẹ̀pẹ́ ọba yìí tán bá ránṣẹ́ tó bá lọ tí nǹkan kan bá ti ṣe ó ti mọ̀ pé sí èsè ìyá alẹ́ kíní kan tán pè mí tí ì bá wọn jíṣẹ́ àwọn náà jẹ́ kí n sọ owó tán fi rán mi ń sẹ́nu báyìí ń tọ́ mọ́ ronú ṣùgbọ́n àwọn nǹkan tẹ̀ ń ṣe kì í ṣàwọn nǹkan tó kò ṣèbí àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ọ̀dọ̀ wọn náà lẹ́ẹ̀tì rí àwọn babaláwo náà nàmọ́ lé mọ́gùn fáwọn obìnrin tọkùnrin bá ti bá sùnkùn báyìí ó lè mọ ṣalákùkọ mọ́gùn alákùkọ tó bá ti tàkìtìlẹ̀ mẹ́ta báyìí ó kú dànù nù ẹgẹ́ ti Islam ti lófin tóbìnrin bá ṣe zìnà tó ti lọ́kọ lé kí ni wọ́n ṣe fún tọkùnrin bá ṣe zìnà òfin Islam ni ọgẹ́ ti ní ìsìn báyìí àwa lófin ẹ̀yìn ò ní ẹ̀ kàn ń ṣe dáadáa lásán tó ti yé báyìí ẹ kàn ń ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ lásán ẹ jùwọ́ ẹ̀yìn mi ọlọ́ba mi dó tì yín o adúpẹ́ fọlọ́n tá a jẹ́ mùsùlùmí àdánwò tí wàá dé táfi fi Islam lẹ̀ Ọlọ́run jọ mọ́jọ́ débẹ́ ní kọ̀ọ̀kan wa àdánwò tí ó dé táfi fi Islam lẹ̀ Ọlọ́run jọ mọ́jọ́ débẹ́ ní kọ̀ọ̀kan wa àti jẹ́ mùsùlùmí báyà ní jẹ́ ẹni tó bá mọ oore àjẹjẹpá àti ẹ̀tún wá jẹ́ Yorùbá jẹ́ mùsùlùmí orí ńlá ni orí ńlá wàláhì orí ńlá gidi ni ẹ̀wọ̀n tó fẹ́ sọ online class 09031324112 09031324112 ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp kí wá ní online class ẹnìkan mẹ́sẹ̀jì mi wọ́n á lọ mẹ́sẹ̀jì mi lórí SMS direct SMS sọ Ọlọ́run ní kí n rí ẹjọ́ orí WhatsApp ní kẹ́ ti mẹ́sẹ̀jì mi orí WhatsApp oníkẹ́ ti mẹ́sẹ̀jì mi so àtàdẹ̀ fẹ́ ṣe hajj àbí ọmọrọ hajj mi kọ́ tí wọ́n ló ṣọ́ọ̀jù 08023880944 08023880944 hajj ní àbí ọmọrọ àsìkò tá a ṣe wáyé tá a fẹ́ ṣe hajj kó jọ kó tètè mọ̀ sanwó ẹ̀ báyìí ìjà tètè mọ̀ sanwó hajj báyìí a sì bẹ́ lọ́n gbogbo àwọn tájì wù lọ lọ́dún Ọlọ́run bá pèsè fún wa o Ọlọ́run pèsè fún wa o ọdún tí mo mí ní ọdún ìjírá yẹ̀pẹ̀ next year ní ọdún àwọn Elebo ní ti kàlẹ́ndà Gregorian so Ọlọ́run bá pèsè fún wa owó yẹn pọ̀ lóòótọ́ ṣùgbọ́n ó kéré lọ́dọ̀ Ọlọ́run wa ma dhalika ala Allahi bi aziz ó kéré lọ́dọ̀ Ọlọ́run ó kéré sí tọ́lọ́ ọba tó lè ṣe fún wa àbẹ̀lọ́run kó jọ kó sànà ní kankan wa kó dúró tẹ̀ ní kankan wa kó má dá wa láàmú subhanakallahumma wa bihamdik lẹ́ẹ̀kan sí o àtàfẹ́sẹ̀ online class nọ́mbà mi lórí WhatsApp only 080313240 káàdì bá tẹ̀wé ká sọ wípé assalamu alaikum I'm messaging you because of online class bóyá fáwa ni àbí fọ́mọ wa kò sẹ́ńtà ẹ̀kọ́ à ń kọ́kùnrin àgbàlagbà à ń kóbìnrin àgbàlagbà à ń kọ́ kódà lẹ́yìn tó ti dàgbà tó ti lé ní 60 years tó ń ṣe ilé kí ó lọ́dọ̀ wa ẹ̀kẹ́ ti ní sin báyìí aláwọn mìtàn lọ́mọ mẹ́rin lọ́dọ̀ wa nǹkó ti yé à ń kọ́ kò sẹ́ńtà kì ń kọ́ so a sì mọ́ kọ́ ọmọ ní Quran àkọ́ àgbàlagbà náà Quran adhkar kí ló yẹ ká ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ adhkar ìtàn ìgbésí ayé Ànábì sallallahu alaihi wasallam àtàwọn ìtàn tí ó tún ṣe wá láǹfààní bákan náà
fíkíù gbogbo nǹkan la máa ń ṣe a sì mọ èyí tó sì pàtàkì a máa ń kọ́ àwọn ọmọ wa ní àdìọ́kàn ta lọ lọ́n bó ló ṣe ẹ̀kan mọ́ lọ́n kí ló ẹ̀kan mọ̀ nípa ọlọ́n pélé ọ̀nà la máa ń kọ́ so ìjà mẹ́sẹ̀gì mi 090 31 31 32 41 12 090 31 32 41 12 سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.